Àtúnkù bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹtì láǹfààní látún ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 tájọ wà yìí níbi tá ti mú ròyìn wá lájẹ́ ọba alẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ̀ fún wọ̀wá ojú náà ní fọ́ etí tẹ̀ fún gbàwé tí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látún gbalẹ̀ gbòde tá a mú wá sójú mọ́ màwòrán àti tí ìgbọ́ ẹ̀yìn tẹ̀ jẹ́ olólùfẹ́ wa ebo kò oníròyìn kò lè yí padà àyànfẹ́ Elédùmarè òun ló kọ ti tèmi ń jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹjá gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Wàhálà àárín Akpabio àti Natasha níní ṣe ni Akpabio fẹ́ jẹ dòdò òun àìgbà fún ló sì jẹ́ kó máa fara ní òun ní ilé ìgbìmọ̀. Látàrí wàhálà ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó Mojísọ́lá Miranda àti àwọn ọmọlé ìgbìmọ̀ ti pàdé ní ilé ẹjọ́ lónìí. Ọ̀gọ̀rọ̀ ẹ̀mí ló ti bọ́ báyìí níbi ìbúgbàmù ọkọ̀ epo bẹntiró tó wáyé ní ìpínlẹ̀ Kwara. Nínú ìròyìn tó farajọ eléyìí tí mo mẹ́nu bà yìí ní ìpínlẹ̀ Plateau ní ṣe ni ènìyàn 14 tán farapa nígbà tí ọ̀pọ̀lọpọ̀ màálù náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí bí ọkọ̀ tó kó ènìyàn àti màálù bó ṣe wó lulẹ̀ lórí afárá ní ìpínlẹ̀ Plateau. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti kéde pé àwọn ń wá arákùnrin tó ṣe bẹ́ẹ̀ gba ọmọdé kan nígbàkúgbà bíi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lásìkò tí inú ń bí ní ìpínlẹ̀ ọ̀hún. Ayẹyẹ ìkẹyìn fún màmá Julia ìyàwó bàbá wa ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè ó ti bẹ̀rẹ̀ léni báyìí níbi tó ti fẹ́rúfẹ́rú fi erùpẹ̀ fẹ́rùpẹ̀. Ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Wàhálà àárín ẹni tó jẹ́ Senate President nílé ìgbìmọ̀ asòfin àgbà tí ń ṣe Àbújá àti Natasha ní ṣe ni Natasha ti sísọ lójú ọ̀rọ̀ pẹ̀lú n tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì báyìí. Sẹ́nitọ̀ tó ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi èyún Natasha Akpoti-Uduaghan ó ní ó mà ti fi ohùn léde lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí mọ́ọ̀máwòrán èyí tí ó wáyé lẹ́nìí níbi tó ti ṣe ní àlàyé wípé ṣẹ̀rí wàhálà àti làásìgbò tí ń bẹ láàrin èmi àti Godwin Akpabio lẹ́ni tó jẹ́ Senate President ní ilé ìgbìmọ̀ asòfin àgbà tí ń ṣe Àbújá ó ní kò sẹ́yìn bí Akpabio bó ti ṣe náwó sí òun pé òun nífẹ̀ẹ́ òun sì fẹ́ jẹ dòdò òun ó ní àìgbà fún òun ló fà á tó fi yíjú padà sóhun tó sì ń fi ara ní òun ní ilé ìgbìmọ̀ tẹ́ ẹ̀ bá sì gbàgbé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó ní làásìgbò òun ló ti ń rúgbó bọ̀ láàrin Natasha àti Godwin Akpabio nínú èyí tí Akpabio sọ dímọ̀ wípé àwọn fẹ́ pa àárọ̀ ààyè Natasha ní ilé ìgbìmọ̀ asòfin kán gbé ìjókòó rẹ̀ lọ sí ibòmíì ètò ló di awuyewuye ní àárín àwọn méjèèjì ní sinmi Natasha Akpoti ló ti wá fi ohùn léde wípé kì í ṣe tó ṣẹlẹ̀ gan-an o ní í ṣe ni Godwin Akpabio ló fẹ́ ṣe bẹ́ẹ̀ jẹ́ dòdò òun láti bí nǹkan bí ọdún 2023 táwọn ti jọ wà lẹ́nu rẹ̀ ó ní fún ìdí èyí òun ló jẹ́ kó mọ dúkòkò mọ́ òun kó sì máa fi ara ní òun lẹ́nu ilé ìgbìmọ̀ asòfin. Fídíò náà bẹ́ẹ̀ bí ẹ̀já gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn látọ̀dọ̀ Natasha. Well, that's what I'm about to explain that. Yes, so many people do not know what I'm about to say, but I'm going to speak my own truth. And the Senate President is allowed to counter that. It all started on the 8th of December, 2023, which was a day before his birthday and my birthday. We are birthday mates. We were all in Akwa Ibom because he had a big fanfare in the stadium. Myself, my husband, and a few of his close friends, we went to Akwa Ibom. And at first, we were at Ikot Ekpene. We were in his house in Ikot Ekpene. Then we all moved to his house in Uyo, which was about 8 p.m. And he held my hand and said he wanted to show me around his house. My husband was walking behind us, just 3 of us. We're walking around from room to room. He showed me the beautiful interior. This was done by this, by that, this designer here, he bought this from us. Like, oh, it's beautiful. And then I noticed that he hastened his pace while still holding my hand. And my husband was behind, still on his phone, but he was catching up whenever he could. And then he got to this particular sitting room, and he said, "Do you like my house?" I said, "Of course, sir. Every room, beautiful, nice interior, quality taste." He said, "Now that you're a senator, I'm going to create a time for us to come spend quality moments here. You will enjoy it." At that point, I just pulled away and I was like, I don't really understand what exactly that meant.
But then my husband now, when I turned around, I saw my husband was already near me. And the way my husband looked at me and looked at him, I was beginning to wonder, did he hear part of that inciting statements or not? And then the Senate President too, I saw that he also had that thought, like, did my husband hear the invitation to treat or not? So then the Senate President now said, oh, by the way, let me show you my chapel. He has a chapel in his house as well. So while we were going to the chapel, you know, we walked in silence and all. So that evening, before we left the Senate President's house at about 11 midnight to the 4 Points in Ikotekpene. And my husband asked me, Natasha, what did the Senate President whisper to you? What's he telling you? I thought, should I tell him that he was speaking about bringing me in here at a special time for us to have a good time? Or should I just kill it there, wrap it as if there was nothing? Because tomorrow was a big day. I know how much my husband adores the Senate President. He loves him as a brother. My husband would do anything to support him. Yeah. So I told my husband, nothing. I can't remember what I created, but I just gave him some words to manage, to mask what was said. After, when we laid in bed, I looked to my right and my husband wrapped his arms around me and he said, my love, you know you can't tell me anything. What did the Senate President tell you? Again, I was like, don't you believe me? I said, nothing. Nothing. Moreover, it's my birthday in a few minutes. Let's just be happy. Then my husband told me he doesn't want to see me travel out of the country alone, and I should not go to the Senate President's house because he has a guest house where many senators do go there, you know, after office to like get approvals and all that. So I told him, okay, no problems. That was it. I thought that was going to be the end. But then, in February, I wanted to move a motion. I wanted to move a motion for the investigation on the ills of corrupt practice in Ajaokuta Steel Company. I listed that motion 5 times. It was the 6th time that it was listed on the order paper that was approved. Many senators can testify to that. Each time the motion is listed. Látàrí wàhálà ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó níṣe ni Mojísọ́lá Mìrándà àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ti pàdé nílé ẹjọ́ lónìí lórí ọ̀rọ̀ ìyọninípò gẹ́gẹ́ bí abẹnugan. Nílé ẹjọ́ gíga tó fi ìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó ó ní àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin tí òǹkà wọn kò dín ní 45 náà ti pàdé ní ilé ẹjọ́ níbi tí wọ́n ti lọ rèé jẹ́jọ́ èyí tí Mudashiru Obasa tó ṣe bẹ́ẹ̀ pè wọ́n lórí ẹ̀sùn pé wọ́n yọ nípò gẹ́gẹ́ bí abẹnugan. Tẹ́ ẹ bá sì wá gbàgbé níṣe ni ọ̀rọ̀ ti ń di awuyewuye àti yánpọnyánrin ní ilé ìgbìmọ̀ asòfin láti bí oṣù mélòó kan sẹ́yìn báyìí, èyí tó tún wá wáyé lánàá ló búrẹ́kẹ́ ju bí ó ṣe tó àti bó ṣe yẹ lọ níbi tí Mudashiru Obasa abẹnugan tá fọwọ́ sí júwe lé fún tó ti ṣe bẹ́ẹ̀ fi tagídí tagbára tó sì wọ inú ilé ìgbìmọ̀ asòfin nígbà tí kò tún ráwọn èèyàn. Àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin 4 péré òní wọ́n jókòó tì í lásìkò tó ń ṣe ìjókòó ní ilé ìgbìmọ̀ asòfin. Àwọn 24 nínú àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó òun náà wọ́n kọ́ ẹ̀yìn sí Mudashiru Obasa gẹ́gẹ́ bí abẹnugan àwọn. Wọ́n sì ti gbé wọn lọ sí ilé ẹjọ́ báyìí lẹ́yìn tí wọ́n kúrò ní ilé ẹjọ́ gíga ọ̀hún tán. Níṣe ni ẹni tó jẹ́ abẹnugan Mojísọ́lá Lasbati Mìrándà ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì júwe ìwà tí Mudashiru Obasa tó wù lánàá òde yìí pẹ̀lú bó ṣe fi tagídí tagbára àti tìpátìkúùkù wọ ilé ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bíi pé ìwà tó kù díẹ̀ káàtó tó sì jẹ́ ìwà ìdójútì fún ìjọba àwarawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bẹ lẹ́nu Mojísọ́lá Lasbati kẹgbọ́ báyìí. Would you like to respond? What's your reaction to today's hearing in court? Well, good morning. This is actually just the beginning, and just like what happened in there, both parties actually have their representative, and I think we should allow the legal team to do their job. Please, ma, can you respond to what happened yesterday? What happened yesterday? Yes, when the speaker was said to have forcibly taken over. Sorry? When the speaker was said to have removed speaker. Okay. Well, I think he's still a member of the House of Assembly, so he has every right to come. But invasion and breaking into my office, that is really a big one. Do you also confirm the restoration of your security detail?
Well, as you can see, I have my people here with me, and God is with me. Can you be specific, ma'am, about the status of your security detail that your office represents? Well, I have, I think, 3 or 4 policemen, whereas my normal convoy, my team, 12 policemen, 4 GSS, and 2 anti-bomb. Whereas I have it this morning, I don't have that. I understand you must be saying that to be condemning, that the House is condemning the forceful invasion by the removed speaker. But ma, is the House going to take any proceedings, disciplinary? What can you tell us? What's the next thing? When we get to that bridge, we'll cross it. Mr. Obasai yesterday in the sitting with about 3 or 4 lawmakers also said the House has been postponed sine die. What is your reaction to that, ma'am? I think to me that was just a show of shame, because in our job we have numbers that form quorum. So if you are sitting with 3 or 4 members, you're only doing theater. So when is the House sitting next? We'll announce it. Okay. Thank you. Today? Is the House sitting today? We'll let you know, okay. But the House is not. Ẹ tún káàbọ̀ padà. Ó di ìlú Ìlọrin báyìí níbi tí ọ̀gọ̀rọ̀ ẹ̀mí ènìyàn tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí níbi ìbúgbàmù ọkọ̀ epo tó wáyé ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí fídíò náà bó ṣe ti ń jà rìnrìn káàkiri orí ayélujára èyí tí wọ́n fi léde nílùú Ìlọrin ní òpópónà Okolowo, ó ní ọkọ̀ tirẹ́là ńlá tó gbé epo bẹntiró tó ti ṣe bẹ́ẹ̀ tó ti gbiná jẹ nínú àlàyé èyí tí ẹni tó ka fídíò ọ̀hún tó ka kalẹ̀ tó ṣe ó sọ di mímọ̀ wípé ọkọ̀ epo bẹntiró ọ̀hún òun ló gbiná jẹ látàrí bí ojú ọ̀nà ọ̀hún bó ṣe ní kùdìẹ̀kudiẹ tó sì tún ṣe ní àlàyé pé àwọn ti gbìyànjú láti pe àwọn tí wọ́n rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ ọ̀hún, ṣùgbọ́n lásìkò tá a fi ń kó ìròyìn jọ wọn kò tí ì dé síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó ń sọ nínú fídíò ọ̀hún wípé ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn náà ń bẹ nínú ọkọ̀ bọ́ọ̀sì àti ọkọ̀ káà tó fi mọ́ ọkọ̀ tirẹ́là tó gbiná jẹ nínú tí wọ́n ti jóná gbogbo báyìí. Lásìkò tá a fi ń kó ìròyìn jọ a kò tí ì lè sọ òǹkà ìyàwó ènìyàn tó bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà lọ ní ìlú Ìlọrin òpópónà Okolowo ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ló tún ti wáyé. K'Ẹlẹ́dùmarè kó máa pa wá mọ́ ní gbogbo ìgbà. Ẹ já wo fídíò ọ̀hún kó máa jẹ́rìí máa jẹ́ mi sùn. Ọkọ̀ tó ń jóná lọ́wọ́ wèrè ni tí àwọn èèyàn wà nínú rẹ̀ bẹ́ẹ̀ ni àti ń bẹ àwọn ọlọ́kọ̀ nínú ẹgbẹ́ káwọn náà mọ̀ súnmọ́ ọ̀pọ̀lẹ́dọ̀ náà gbé pẹntró tí sì ń gbẹ̀gbẹ́ náà kọjá bọ̀tàwé ìṣèjọba a sì lè dá wọn dúró ní ìdúró kínní ìdúró pé wọ́n bá wa jà náà fẹ́ dá wa dúró sí. Ìgbà tó bá yìí di pé Yorùbá bá tún ti ń bá Hausa jà wọn alá àwọn Yorùbá lọ́kọ̀ sí ẹ̀ àbá Hausa kan lọ́kọ̀ sí ẹ̀ gbogbo wa di wàhálà bọ̀tà àwọn elétò ààbò bá ti dé tá a ti rí wọn èèyàn ní rí sọ́jà kan ní kọ́ mọ́ paasi kó ló wọ́n paasi ní túláàsì tó bá ti kó àwọn sọ́jà dé àárọ̀ safety dé. Nínú ìròyìn tó tún fi ara pẹ́ èyí tá a mú wá yìí ní ìpínlẹ̀ Plateau níbi tí ènìyàn 14 tí wọ́n ti farapa nígbà tọ́kọ̀ tó kó ènìyàn àti màálù tó wó lulẹ̀ láti orí afárá ní Secretariat Junction tí ń ṣe jọ́sì olúlu ìpínlẹ̀ Plateau ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bí ọkọ̀ tó ń lọ sí ìpínlẹ̀ Èkó láti Adamawa tó kó ọ̀gọ̀rọ̀ màálù àti ènìyàn tí òǹkà wọn jẹ́ 22 sí inú ọkọ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ dànù lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 27 oṣù kejì ọdún tá a wà yìí nínú àlàyé èyí tí olórí ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ní ìpínlẹ̀ ọ̀hún Maxwell Lade ètò ṣe fáwọn oníròyìn ó sọ bí mọ̀ wípé ohun tí ó ṣokùnfà ọkọ̀ ọ̀hún tó fi ṣe bẹ́ẹ̀ jádulẹ̀ láti orí afárá bọ́ sí ilẹ̀ẹ́lẹ̀ ó ní pé ọkọ̀ náà ẹni tó wa ọkọ̀ ọ̀hún tí ó porúkọ rẹ̀ ní Mandiri Yusuf ó ní ó ṣe bẹ́ẹ̀ sọ ìjánu rẹ̀ nù látàrí eré àsápajúdé tó sì mú kó fi yí kúrò lórí afárá tó sì jálulẹ̀ sí ibi tí àwọn ènìyàn wà nínú ètò tí ní àwọn ènìyàn tó jẹ́ 14 náà fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà
tó sì ní ọ̀gọ̀rọ̀ màálù òun ló tún bá ìṣẹ̀lẹ̀ náà tó bá lọ. Ó náà wọ́n gbìyànjú láti gbé àwọn ènìyàn náà lọ sí ilé ìwòsàn níbi tó ti gba ìtọ́jú. Àdúpẹ́ wípé ẹ̀mí ẹnikẹ́ni kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ, ṣùgbọ́n àwọn 14 náà fi ara pa yàmàyàmà tó sì ní wọ́n ti gba ìtọ́jú lọ́wọ́ báyìí ní ilé ìwòsàn náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn mà ti kéde arákùnrin kan gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá pẹ̀lú bó ṣe gbá ọmọdékùnrin ní ìgbákùgbà bíi bọ́ọ̀lù lásìkò tí inú ń bí ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Odùkáyé Kúnlé oní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti kéde rẹ̀ báyìí látẹnẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Múyìwá Adéjọbí nínú fídíò kan èyí tí ó ń dárìn ní káàkiri orí ayélujára tí wọ́n fi síta lórí òpó Facebook. Ibẹ̀ náà ti sọ dímọ̀ pé ní nọ́mbà 16 Pópóọlá Street Oko Baálẹ̀ Àdó Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Fídíò ń ṣe àfihàn bí arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Odùkáyé yìí bí ó ṣe ti ń bínú látàrí èdè àìyedè tó ṣẹlẹ̀ láàrin òun àti àwọn ènìyàn kan. Nínú fọ́nrán ọ̀hún níṣe ni ọmọdékùnrin kan tó jẹ́ ọmọ kékeré kan tí ó lọ rèé bá lásìkò tó ń bínú lọ́wọ́ tó sì fi ìbínú tó fi gba ọmọ náà tọmọ ọ̀hún sorí mọ́lẹ̀ gbọ̀n. A ṣe àfihàn fídíò rẹ̀ ṣùgbọ́n a kò ní láǹfààní níbi tó ti gba ọmọ ọ̀hún láti ṣe àfihàn rẹ̀ látàrí òfin àti ìlànà tó dẹ̀ wá lórí ìkànnì YouTube tí a wà yìí, ṣùgbọ́n ẹ̀yin náà yóò rí fídíò náà níbi tí a ti ṣe àfihàn rẹ̀ ní belenja bí ó bá ti gbà. Òun náà ni àjọṣe ní orí ìkànnì yìí. Wàmọ́sáká tó ṣe àfihàn rẹ̀ níṣe ni Múyìwá Adéjọbí ló ti bu ẹnu àtẹ́ lù tó sì ti kéde arákùnrin ọ̀hún pé ẹni tó bá mọ bá a ṣe lè ṣe bẹ́ẹ̀ tá a ti lè mú un tó ní ìròyìn nípa rẹ̀ lọ́wọ́ ẹ tètè kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn. Wọ́n gbọ́dọ̀ fi páńpẹ́ òfin gbé lórí ìwà burúkú tó wù. Bẹ́ẹ̀ náà ló sọ dímọ̀ wípé bínú bá bí ni ẹ jẹ́ ká máa rọ́jú ká sì máa mọrú ìdámọ̀ wù níwà lásìkò ìbínú pẹ̀lú ti arákùnrin Kúnlé yìí. Òní yóò jẹ́ ẹ̀kọ́ fún àwọn ènìyàn míì. Bẹ́ẹ̀ náà ló rọ àwọn òbí àti alágbàtọ́ ọmọdékùnrin tó ṣe bẹ́ẹ̀ gbá orí rẹ̀ mọ́lẹ̀ pé kí wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn kí wọ́n ṣe àyẹ̀wò ọmọ ọ̀hún dáadáa kó má bàa lọ ní ọgbẹ́ ní agbárí tó fi sọlẹ̀ náà. Kí ló wà ní ẹ̀gbọ́n náà? Ayẹyẹ ìkẹyìn fún màmá Julia ìyàwó bàbá Banji Akíntóyè òun ni ó ti wáyé lénìí ní ìlú Adó Èkìtì tí ń ṣe ìpínlẹ̀ Èkìtì. Ìyá wa tó jẹ́ ìyá Yorùbá ìyàwó ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè màmá Julia Olúbùsọ́lá Akíntóyè òun ni wọ́n ti ṣe ayẹyẹ ìkẹyìn fún lénìí ní ilé ìjọsìn Cathedral Church of Emmanuel ètò wà ní Òkèsà ní Adó Èkìtì. Gẹ́gẹ́ bí a sì ti mú ìròyìn náà tá a ti mú wá ṣáájú wípé ayẹyẹ ìfẹ́rúfẹ́rú yóò wáyé lénìí tí ń ṣe ọjọ́ 28 inú oṣù kejì tá a wà yìí. Ètò sì ti gbéra sọ lénìí níbi tí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ péjú pésẹ̀ sí ilé ìjọsìn ọ̀hún láti ṣe ayẹyẹ ìkẹyìn fún màmá Yorùbá màmá Julia èyí tí ó papòdà ní ọjọ́ 25 oṣù kejìlá ọdún 2024 tá a lò sẹ́yìn lẹ́ni ọdún 98 lókè èèpẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn náà péjú síbẹ̀ tí wọ́n sì ṣe àdúrà fún ìyá wípé iwájú tán kọjú sí yóò dára ẹ̀yìn tán sì fi sílẹ̀ kò ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè. Gbogbo bí akitiyan àti ayẹyẹ ọ̀hún bó ṣe ti lọ láṣẹ àfihàn rẹ̀ fún wa.
ní kì í dùn kó pọ̀ ṣókí òní ọbẹ̀ oge kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 tá a jọ wà títí ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì ẹ má gbàgbé láti bá wa share àwọn ìròyìn yìí káàkiri kó lè má dé ti gbọ́ àwọn ènìyàn wa tó kù tá a jọjọ́ ọmọ káàárọ̀ òjìrè ó dàbọ̀ mọ̀rìnà fún tásìkò.